Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ á máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Ìwọ la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kí èmi àti yín kájọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Ẹ máa bá mi ká lọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń bá wa pín ètò wa, ẹ̀yin tẹ́ máa ń bá wa fi kọ́mẹ̀ntì rẹ̀, ẹ̀yin tí ẹ máa ń bá wa ṣe náà. God bless you. A lè kó ọdún akúyèdún, ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo mo fẹ́ wa, Elédùmarè á bá wa fẹ́. Gbogbo mo kọ̀ wa, Elédùmarè á kọ̀ fún wa. Ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dì lágbára lọ́wọ́ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Ẹ jẹ́ bá mi pé àwọn Ìjẹ̀bú. Ẹ bá máa pọ̀ wọn Ìjẹ̀bú bọ́bẹ́. Ẹ bá ń pé Ìjẹ̀bú Ṣàgámù àti Ìjẹ̀bú Òde. Àwọn Rẹ́mọ. Ẹ bá máa pọ̀ wọn Rẹ́mọ, ẹ bá máa pé wọn bọ́ta. Àwọn Rẹ́mọ àtọ̀wọn àti àwọn Ìjẹ̀bú Òde. Ọ̀rọ̀ ní ẹ̀kan wọn. Wọ́n fẹ̀sùn kàn wọ́n. Wọ́n ṣe kiri, wọ́n fi ẹ̀sùn, wọ́n fi kàn wọ́n. Ẹjọ́ kí n tó máa bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọmọ Ṣàgámù wà níbẹ̀ etí wọn mélòó. Rán tún gbé wá ìran fẹ́ gbé yọ̀ ẹ̀. Ìyẹn tún lágbára o. Ibi àwọn kan ti fọ ọwọ́n Ìṣìjẹ̀bú. Ṣe bá wa, àwa sì mú Rẹ́mọ. Àṣìmọ̀ mọ́ fọ́ Ìjẹ̀bú Rẹ́mọ. Ọwọ́n kan, ọwọ́n Ìjẹ̀bú Òde, èyí sì fọ́ wọn kan. Ṣọ́ sọ kán fọwọ́ gba orí, kán fọwọ́ gbá yà. Wọ́n ní bọ́ wọn ti ṣẹ̀ wá. Àwa kẹ̀bọ̀ wọn jiyàn. Torí dédé ibi ayélujára wa, kán bá mi ṣe dìbètì. Èmi gan mi gbẹ̀yìn níbẹ̀. Kí apá máa bọ̀ bẹ́ẹ̀. Brọ́dá kan wà, ó tẹ̀ wà lórí TikTok, brọ́dá Adéọlá. Ìyá wọn Ìjẹ̀bú Òde òun wà, okòríkì wọn mọ́ wọn ará Tawíládé. Àwọn ará òkè náà. Àwọn bíi Ethiopia. Wọ́n mọ Ethiopia wọn àwà, wọ́n bẹ̀rẹ̀ wọn ti ṣẹ̀ wá. Èmi kẹ̀, kí n sọ kán gbà mí láyè. For kí n ṣe á sọ dẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀ wà nílẹ̀ yìí o. Mi fọwọ́n wà láti Ethiopia o. Bọ́dà bó ń ti porúkọ rẹ̀. Bọ́dà Adéọlá. Ṣíkẹ́ má là. Ẹ má máa fọ ẹ̀wọ̀n Ìjẹ̀bú. Ẹ máa fọ Ìjẹ̀bú Òde. Kẹ́ ẹ rọ́ wọn Rẹ́mọ ọ̀fẹ́ Rẹ́mọ. Èmi Ìjẹ̀bú Rẹ́mọ èmi wà. Èmi ọ̀fẹ́ náà sàn, ọ̀fẹ́ nùrù. Àwọn ọmọ ní tún èrò sí. Èmi irú ọmọ wọn ní tún ńlá. Níbọn tí ń ṣe irun ńláńlá, kàn tún sọ̀rọ̀ ńláńlá. Mi lè fọwọ́ ọwọ́ sì ju elé bá mi. Kó o bá kó ọmọ ọ̀fẹ́ ń pè mákun o. Kó o bá kó ọmọ ọ̀fẹ́ mẹ́wàá lẹ̀. 9 ẹyọkan èkú bóyá ọmọ àlè wọn èémú tán. 9 ẹ̀sán rẹ̀ èkú yẹn ṣó máa sọ̀rọ̀ fọ ìfẹ́ ohun ti wá. Àwa rè bá ọba túfẹ̀ wá, ara oríkẹ́ ni wá. Rè bọ́ba túfẹ̀ wá. Ká tó wá tẹ̀dó, ìbọn ń pè ní Rẹ́mọ, Ìjẹ̀bú Rẹ́mọ. Bọ́n dẹ̀ ti ń pín tán lè mọ̀ mú. Bọ́n ti ń pín tán ajá, kó ń kán lè mọ̀ mú. Ẹ máa gbọ́ o. Èṣẹ̀run mi ẹ máa ti gbọ́ yẹn o. Ìbọn ti ń pín tán ajá, kó ń kán lè mọ̀ mú. Ẹ bá ń pọ̀ wọn Ìjẹ̀bú bọ́ta o. Ẹ bá ń pàrà ọ̀rẹ́, ẹbí, ojúlùmọ̀. Ẹ bá ń pè wọ́n kán súnmọ́ bẹ́ẹ̀. Fọ́ọ̀rọ̀ rẹ̀ wà nílẹ̀ yìí. Kíjà máa bá ṣẹlẹ̀. Toró ti fẹ́ máa dó ní gbàsgbò. Ó ti fẹ́ máa di gbàsgbò. Ó ti ń dó ní gbàsgbò. Ó ti fẹ́ dà bẹ́ẹ̀ ni. Ó fẹ́ máa lọ wà. Kán má jẹ́ ká ṣe orin ètò yẹn. Oníkálukú mọ bí iran rẹ̀ ti wá. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa pẹ́ tán lé mọ ìtàn ẹlẹ́dẹ̀ náà. Kí lè mọ̀ mú fọ́ bí ó ń ti jẹ́. Kán fọ́n máa pẹ́ Múrèmíjógùn state. Bọ́n ṣe máa dẹ́kun Ògùn state, kán máa pẹ́ yẹn lọ, kán máa mú olórí Ògùn state, kán máa mú lọ Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde fọ ohun Ìṣìjẹ̀bú. Fọ́ǹtì ní mi gbọ́ wèrè o. Dédé rẹ̀ mi ń sọ yìí. Ṣé nǹkan fẹ́
fi wọ́n wẹ̀ ọ̀nà ibi tá a máa gbà wọlé má gbé brọ́dá mi kan wá ó ṣáàní wẹ́wẹ́ ohun eégún tí ẹ̀ ń wá eégún rè sọ̀rọ̀ Ṣàgámù àtìjẹ́bọ́dé rè mú wẹ́wẹ́ bọ́ eégún bọ̀ ọmọ ọkọ ti Ṣàgámù wá ọmọ ọkọ Ọ̀fẹ́ wá ọmọ ọkọ Rẹ́mọ wá kàn fòrówó rẹ̀ kàn fi sọ lẹ́nbẹ̀ màá lọ gbé fídíò yẹn wà náà èmi àtúnwẹ̀ àjọwò ẹ bá ń túbọ̀ pọn ọmọ Ìjẹ̀bú Òde o àwọn ọmọ Ṣàgámù kẹ́rì sọ nínú ọ̀rọ̀ ẹ̀ kó ní kálukú má fi kọ́mẹ́ǹtì rẹ̀ lẹ̀ àtẹ̀wọ̀n eré ìṣe Ṣàgámù náà ẹbẹ̀ ni má fi kọ́mẹ́ǹtì rẹ̀ lẹ̀ mo mọ̀ wípé kò sẹ́ni tó máa sọ fún mi kó wọn ò gbọ́ gbogbo nǹkan tí mo sọ yìí àwọn èèyàn kan máa ń kírẹ́dìtì mi pé Dr. Zabby Ìjẹ̀bú flow lẹ́nu yín báyìí ó dàbí pé kí n máa pọ̀ ẹnu yín là tí ó bá jẹ́ pé wọ́n máa ní mo commit nǹkan kan ni ó yẹ kí n mú ẹnu yín láti orí ibi tí mo ti ń wo yẹn kí bẹ̀rẹ̀ sí ní máa pọ̀ ẹnu yín là ẹ má pọ̀ ẹnu mi lásán ẹjọ́ torí Ọlọ́run account number mi ní kẹ́ béèrè ṣe rí pé mo ti ń da mo ti ń pa mo ti ń tu kó ẹ bá mọ̀ fọ Ìjẹ̀bú yẹn ó ṣe girigiri ó jẹ́ kó rúwò ohun ẹ̀bù sí kó béèrè account number mi sí kó fi ṣọdún mi akọ àpòrà regun kòwò irun bó ń ṣe jẹrẹ torí rẹ̀ ram sọ nìyí ẹ bá mi túbọ̀ pọ̀ ọmọ Ṣàgámù àwọn ọmọ Ìjẹ̀bú Òde náà káwọn náà wá sọ̀tún wọn bóun bá ṣe rí nọ́dọ̀ wọn ojú wọn fi wò ẹ bá ní pé wọn kàn sọmọ bẹ́ẹ̀ kàn wá gbọ́rùn bá mi brọ́dá mi àbúrò mi kàn wá gbọ́rùn máa sọ ẹ bá ní ṣe ètò wẹ o ẹ bá ní ṣe ètò ẹ jẹ́ kó lọ Ìjẹ̀bú ń pé o ń pọ́ ọmọ Ṣàgámù ò kéré o kéré o kéré o kékulé gbọ́ kó sọ fún toko o kó ògìdẹ̀ gbọ́ yẹn dédé kù yẹn bọ̀ ẹ bá ní pọ́ ọmọ Ṣàgámù àtọmọ Ìjẹ̀bú Òde kí wọ́n bá ní dasọ̀rọ̀ ẹ̀ àfọkàn wá fi kọ́mẹ́ǹtì rẹ̀ ìwé fàjà ohun èmúrẹ́ máa ń wà rẹ̀ jẹ́fọ́ ó lè máa yà wá kò yé ọ̀wọ́n jà wá lọ kọ́ bàjẹ́ ṣàlàyé ẹni ṣáwa máa dàsà gidi àgàgà àwọn ọmọ Ọ̀fẹ́ náà tán Ọ̀fẹ́ nóru onẹ́mi níní o kìíní yẹn orúkọ yẹn nẹ́mi níní o lọ́bìnrin náà wọ́n ọmọ Ọ̀fẹ́ o àwọn Ọ̀fẹ́ náà tán Ọ̀fẹ́ nóru àwọn Ọ̀fẹ́ dẹ̀rẹ̀ wọ́n kọ̀ kí alásàrì kí lè má dà alásàrì tàbí wọ́n ṣe ń pè wọ́n kọ̀ orunkunrun ológun wọn wà ní Ọ̀fẹ́ wọ́n kọ̀ orunkunrun kó má tọ́jà ọmọ rẹ mọ́ lọ tọ́jà àwọn ọmọ rẹ mọ́ wọ́n gbà ẹ má jẹ́ kí n tú dédé náà ẹ má jẹ́ kí n tú dédé náà bọ́ rà fẹ́ sọ yìí ẹ jẹ́ kí n lọ gbé fídíò brọ́dà ìwà ẹ lọ ṣe cup of tea kò dẹ́ ṣe máa mú kẹ́rì ẹgẹ́rì kẹ́ bu nábọ́ kẹ́ fi kulikuli kẹ́ fẹ́ gbẹ̀rẹ̀ kò dẹ́ ṣe pa ẹ̀ máa pọ́n mu náà kò dẹ́ ṣe jadidi kẹ́ mọ̀ ọ̀nà ayé gbà yín kó dé náà ti skúlù kán bá kó lọ bu gẹ̀rì wàá tún mú owó rẹ́ kó lọ rẹ̀ jadidi rò má fi mú ṣé ń wíre tàbí ń wíre ń ló fọ́ ń wíre járe ọpọlọ fọ́ kéèyàn mi máa yẹra mi kọ́pọ̀lọ̀ bọ́lẹ̀ kọ́ gbàjà kéèyàn mi yẹn ra mi o kéèyàn mi yẹn ra mi ẹ bá mi tẹ láìkì ẹ bá mi fi kọ́mẹ́ǹtì rẹ̀ kẹ́ńtẹ̀ ṣíà rẹ̀ kẹ́pẹ́ ẹ̀nà ẹnurúkúrún eburunkunrunku nàrà ẹni ẹ̀fọ́ ká má dé bá a má dé ìfẹ́ náà ìfẹ́ wọn ṣáà ìfìfẹ́ wọn ara ẹni ṣáà fi rọra ẹni náwó bó ń ṣe jẹ́rẹ̀ torí kẹ́ ẹ ṣíà rẹ̀ kẹ́ ẹ kọ́mẹ́ǹtì kẹ́ ẹ tú láìkì rẹ̀ YouTube agbérìn bọ̀ kí wò kàn wò kó lọ wé láìkì wé kọ̀mẹ́ǹtì wé fọ ẹ̀pẹ̀lẹ̀ níbẹ̀ wé bẹ̀ ní ṣíà rẹ̀ kó níyàn 1000 kó wò ó níyàn ẹgbẹ̀rún kan kó wò kán ṣe wá yẹn ẹni mo rí àwa ẹni mo rí ẹni ya á ní padà wá sọ Jẹ̀bú ń jọ òun rẹ̀ gan ṣáà máa sọ wá ló Ìjẹ̀bú ẹni ká máa fọ bóyá Jẹ̀bú ẹni tí ó ń ta sánsan kẹ́kẹ́ sọ mí kẹ́ mọ́ fọ Ìjẹ̀bú mi ta sánsan Ìjẹ̀bú mi ta sánsan ó dàbí pàfúmù tí ń lo ẹnjẹ́lì ń lò kó má rí ǹjẹ́ mi ké fún mi náwó lé fún mi ní ǹjẹ́lì kó dọjà ìwọ táìpù rẹ̀ ǹjẹ́ pẹfúmù ń lò ohun èmi tà sọ̀tàn kó ń gbọ́ bó ń ṣe mú yẹn so orun débẹ̀ yé mi àti bá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ẹ má bínú sí fọ́ kí n fìwé wọlé bọ̀ mí nígbà yẹn lákòókò ẹ jẹ́ kí n lọ gbé fídíò brọ́dá yẹn wá ká gbọ́rùn ìmá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹni nìdọ́rọ̀ ẹlẹ́ṣẹ̀ dé o ká ṣe ní sùúrù o dédọ́ wọn ọba rè má gbẹ́bọ̀dé ẹ má gbọ́bọ̀dé o àwọn ọmọdé náyé àwa ní àwọn ọmọdé ìsẹ̀yìn wọ́n ti kọ́rùn kẹ́ gbọ́ fún wọn kọ́rùn
láyé àtijọ́ wá sí máa fàdé ṣépè rẹ̀ sí máa fi ran kan ṣépè rẹ́sìrìn jẹ́ wà wọ́n máa fọ́ tètè mú wọn máa fi ṣépè kó tètè mú bọ́ta àwọn gan rẹ̀ jí rẹ̀ torí rẹ̀ bó ń ṣe jẹ́rẹ́ o mìkẹ́rin yé mìkẹ́rin bá mi mìkẹ́gbọ̀n mi káàbùrò mi o ẹ máa bá mi ká lọ ó yá níbẹ̀ jẹ́ ká lọ wò ó. ẹ̀ka sára o gbogbo èèyàn ọmọ rẹ̀ wọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní ilé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Gbénga Daniel, former governor Ogun State, now a senator. Ó jà fún Agro Cargo Airport, ó wá sí Rẹ́mọ. Ó tún ti bá àpúṣe ẹ̀rín sí wọ́n fẹ́ ṣe Ìjẹ̀bú State. Àmọ́ wàhálà tó wà lórí ẹ̀ Your Excellency ó dìdì. Mi ò ní nǹkan tẹ jà fún ọ̀dà o. Àmọ́ tó bá wà create Ìjẹ̀bú State. Capital lè sí ní Ìjẹ̀bú-Òde o. And again, mo wo 19 local government tó ń dálẹ̀ under Ìjẹ̀bú province. Ẹ̀fún Rẹ́mọ, ẹ̀fún ní 6. Ìjẹ̀bú dàgbà 13 níbo náà ti ń ṣèrú ẹ̀. That means Ìjẹ̀bú ò ní ìdí Rẹ́mọ. Ìjẹ̀bú wọ́n lè jókòó tán má sí ti wọn ní ìdí Rẹ́mọ rárá. It can work. So jìdì ẹjọ́ political ambition yín kúrò Awólọ́wọ̀ Mósè ẹsẹ̀lẹsẹ̀ ìsọ̀ àbí máa ṣe ń pè ẹjọ́ political ambition yín kúrò nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ má rò pé bóyá ẹ fẹ́ lọ fún Senate next one nítorí ẹ ti jà fún Ìjẹ̀bú nísìnyí Ìjẹ̀bú á supporting you know. Let's call a spade what it is. Rẹ́mọ happens to be the industrial hub for Ìjẹ̀bú land. Àbí kí ló wà ní Ìjẹ̀bú? Rẹ́mọ ó máa feed Ìjẹ̀bú on a normal ground pẹ̀lú nǹkan tó wà ní ọwọ́ wa. Ọmọ Rẹ́mọ mi wà o. Èmi ọ̀fẹ́ náà sàn ọ̀fẹ́ náà ọmọ Ṣàgámù èmi wà. Ọmọ Ìtún ńlá ìbọn tí ń ṣe òun lílá. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí fà pé àwọn kan Rẹ́mọ máa sọ̀rọ̀ sí Ìjẹ̀bú-Òde àbí Ìjẹ̀bú-Òde máa sọ̀rọ̀ sí Rẹ́mọ. Ìjẹ̀bú State is fine, but let the capital come to Rẹ́mọ. Kó wà ní Ṣàgámù tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ pé ẹ fẹ́ compensate bàbá Awólọ́wọ̀ náà try bàbá Awólọ́wọ̀ náà try àwa náà léèyàn nílùú wa. So igbó ń lọ sí Ìjẹ̀bú-Òde kò lè wọ́ọ̀kì o bóyá kẹtùn ro ó jìdì mọ̀ kí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lérè yìí nǹkan tí Kọ́lá Tóná ti ṣe question yìí gbà yẹn pé your origin is questionable. Ẹ̀yin lè máa ṣe báyìí lè máa tún ṣe báyìí ṣe dúró sí ojú kan. Àwọn ìrìn tẹ́rìn yìí kò yẹ ọmọlúwàbí o. Èèyàn wá lọ dípa àwọn kan náà rán kí lórúkọ bọ̀bọ̀ Balógun of Lagos yẹn náà gbẹ́rùn burúkú ẹjọjọjọ. Ọ̀rọ̀ tí ò kún ẹ́ tí ò mọ̀wọ́ tí ò mọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ìlú onílù ó dẹ̀ gbẹ́rùn burúkú ó dá sí torí wọ́n pè ní Balógun of Lagos. Kò sí bẹ́ẹ̀ kò ṣe tó yẹn nǹkan tó kàn ṣe ń jọ láì up till now. Òrìṣà kan tó gbọ́kànlé ní Èkó Lagos State òrìṣà ìlú wa ni àti Ìpẹ́rù ló ti wá Ẹ̀yọ̀ of Lagos Ẹ̀yọ̀ Ìgbò ni origin Ẹ̀yọ̀ Ìpẹ́rù ń bẹ̀ yẹn ni ọ̀dọ̀ àwọn bàbá Ìjẹ̀bú ló ti wá. So ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ wéra wọn. Èèyàn wà ní Rẹ́mọ ẹ̀dẹ̀jọ́ kábíyèsí àkárìgbò kò rí ṣe pé kábíyèsí ó dà pé ẹ̀yìn gan slow ó dà pé ẹ̀sẹ̀ ọkọ̀ máa wọ àwọn àgbádá àwọn àdéfùlà blue ẹ̀ máa ṣe kìíní káàkiri. Ìgbà ṣọ́nàrìwò ọba àná kò rí báyìí o ó ṣe jámjá o bring people I don't even know àti ẹ̀mọ̀ rẹ̀ yìí èèyàn mọ̀ rẹ̀ yìí èèyàn mọ̀ kankan ẹgbẹ́ so many things wọlú lọ́rẹ́ ni ó ń di pé àwọn kan lọ mú ọba Ìjẹ̀bú-Òde ṣe bí wàdá iná náà wọ́n ti wá ó dọ̀rọ̀ state sí wọ́n dúró wọ́n lọ mú bá Jàgámà ní kìíní bàbá Ìjẹ̀bú-Òde náà slow ẹ mú àkárìgbò kábíyèsí ẹ̀yin gan wọ́n ń pè ọba slow kábíyèsí ẹ̀yin náà ẹ slow show them action àwọn náà ti máa bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sí bí ká bẹ̀rẹ̀ sí ní máa fi ọ̀rọ̀ jòmìtòrọ̀ fúnra wa o ẹjọ́ o kábíyèsí ẹ̀tún àdédé àbẹ́yìn kọ́ lọ́ba ni ibi ọba náà àti ẹ̀gbẹ́ káwọn aráàlú tó gbé bá àfi kó bá Ọlọ́run kẹ̀pẹ́ gọ́ọ̀nà ta ní olè ìbùkún náà lòun náà àmọ́ ibi tó wà àmọ́ tó ń ṣe ní àfi kó máa jí owó kiri tí ẹ̀ ní. Gọ́ọ̀nà ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ yín náà kàn yín o ṣé
capital Ìjẹ̀bú state tí ó jìdí jà fún ìsìn torí pé òun náà ló tún jà fún kí gangan ni Dàpọ̀ Abíọ́dún kí ló jà fún wà fún torí gbogbo nǹkan méjì náà ó jìdí ló jà fún ó jìdí rí ibi tí ò bá ti ní pé ẹ̀ kò kí ń nàwọ́ síbẹ̀ ó jìdí ẹ̀ ṣọ́ra yín o ẹ má gbé wà burúkú tẹ̀ gbé wá láyé ìgbà ẹ má tún gbé wá nísìnyí o so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí iná. ẹlẹ́kejì tí mo fẹ́ sọ ń bẹ̀rẹ̀ ni pé your distinguished Ọ̀túnba Gbénga Daniel ẹ má rò pé nítorí Àwùjalẹ̀ báyìí bá Lékan Mustapha sọ̀rọ̀ kó step down kẹ́ lè ṣe senate o so yìí náà wàá fẹ́ ṣe payback fún Àwùjalẹ̀ nísìn ẹ̀ máa rí pé ok kó má wọrí pé Ìjẹ̀bú state á bọ́ sí Ìjẹ̀bú Òde kò lè wọ́ọ̀kì o kò lè wọ́ọ̀kì láyé ok 13 local government tó wà ní under Ìjẹ̀bú gangan fúnra wọn ṣe mọ̀ pé tó bá sì ti ní house wọn ní ìdí Rẹ́mọ is just 6 local government why ìyẹn ò tiẹ̀ lè jẹ́ kó wọ́ọ̀kì náà so nísìn wọ́n jẹ́ kí Rẹ́mọ jẹ́ 9 local government àbí kẹ̀ 10 no 9 àbí 80 so Ìjẹ̀bú á jẹ́ 10 àbí 11 bó ṣe yẹ kó balance ìrìn yẹn kò ń ṣe pé ẹ máa fún Rẹ́mọ ní 6 Ìjẹ̀bú máa wá gbà 13 níbo náà ti ń ṣerú ẹ̀ ó jìdí ẹ máa rọra ẹ gbàgbé pé Tinubu jẹ́ ọ̀rẹ́ yín o ó ta àmọ̀ ọ̀rẹ́ yín ìgbára kan ìkòrò ẹ wá fẹ́ lo ẹ fẹ́ máa lo ọwọ́ lọ́wọ́ Mósè ẹsẹ̀ Jacob ẹ wá máa fẹ́ máa lo level kábíyèsí gan yín gan ń fọ́nbù o àkárìbò ẹ̀ ń fọ́nbù o yes kábíyèsí ẹ̀ ń fọ́ èèyàn ti ẹ̀ mọ̀ usefulness yín mọ́ sí ìgbà tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé là ń wò pé òkè o bàbá yìí máa pàdán kò sí ìdán kankan lọ́wọ́ yín o tí ọba ò bá ṣe lè gbé adé lẹ̀ o torí gbogbo level tẹ́ ń ṣe yìí kò yé mi Ìjẹ̀bú state ó ń láti wá sí Rẹ́mọ tó bá dẹ̀ máa wá sí Rẹ́mọ ìsídà kó jẹ́ Ṣàgámù àbí kẹ́ ó wà lọ́dọ̀ bàbá Awólọ́wọ̀ ní Kẹ́nẹ́ show me your friends and I tell you are kábíyèsí àti ẹ̀mọ̀ rẹ̀ yín àbí ṣe Mary àti kí lórúkọ ọ̀gbẹ́rin ẹgbẹ́ tó ń talẹ̀ káàkiri yẹn ṣé àwọn yẹn ọ̀rẹ́ wọn ní èèyàn gidi lára ẹ lọ wá ọ̀rẹ́ gidi náà Rẹ́mọ náà ní èèyàn náà ṣe bí the likes of Gatwick Ogunlesi and co bẹ́ẹ̀ tí ajá ìbò lè wà ṣé ẹ̀ ń sùn ni ẹ̀mẹ́ta káwọn pípọ̀ yìí lò lẹ́bù fún wa o eléyìí ò lè wọ́ọ̀kì o Ìjẹ̀bú nǹkan tó ń béèrè lọ́wọ́ bàálù wọn torí gẹ́fẹ̀rẹ̀ mi kan tó sọ kó tó di pé àjà mo ní ń bò lẹ̀ tí wá gbọ̀ngàn wọn ní pé ọba àlọ́ àwọn sọ pé wàdá ìnà wọn ti wá tó wá di pé ọ̀dọ̀ wọn fẹ́ ṣe yí state and capital ń sìn ẹ̀dì Ìjẹ̀bú ẹ̀dì pé ẹ̀ṣẹ̀ wà níbí Rẹ́mọ from the source àwa wá láti Ifẹ̀ ni Ìrẹ́mọ quarters mo mọ family house wà níbẹ̀ mi ò mọ Ìjẹ̀bú Òde bóyá wọ́n ní family house ní Ifẹ̀ àwa ọmọ ẹ̀yin lè fẹ́ gbọ́ ìtàn ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ jẹ́ pé ọmọ Ìjẹ̀bú Òde yìí ni ẹ̀ má bínú ọ̀rọ̀ state and capital ló fẹ́ dá iṣu lẹ́bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ clear state and capital ó jìdí gbọ̀ngbọ̀n lè kó ẹ̀dá tó wà ní díẹ̀ ọ̀gá dandan kọ́ nìkẹ́ ṣe senate ẹ̀yin náà ti dàgbà ẹ̀ lọ retire dandan kọ́ nìkẹ́ ok ìgbà tẹ́yìn bá ṣe senate ní sí àwọn ìgbà wo ni àwa fẹ́ bẹ̀rẹ̀ àbí èjì wo lẹ́yìn ti join politics èjì wo lẹ́ ti ń kó owó olú mi ẹ máa ní sùúrù o ẹ̀yin nìkan kọ́ ló dá ayé fún o ó kéré sí ẹ̀yin Dàpọ̀ oyí bíríbírí àti ọmọ bàbá ẹlẹ́lẹ́dẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè fẹ́ ṣe next senate torí ìyẹn náà mi mọ̀ kàn tó ń wá kiri àwọn kò tí ì sọ̀rọ̀ politics nínú ilé ọ̀rọ̀ tó gbà mí nísìnyí pé ẹjọ́ gbogbo ẹ̀yìn òmùrẹ́ mọ̀ yín náà dìde kòkò ẹ̀ má kàn lọ jókòó sí diaspora ẹ̀ má ṣe ìkìrin ẹ̀ mọ̀ pé àwọn tó wà ní Ìjẹ̀bú wọ́n súnmọ́ Jàgàbá wọn Wàsíù Ìjẹ̀bú ló wà o Globalcom Ìjẹ̀bú ló àwọn ìfẹ́ lò ṣáǹsì o àmọ́ láyé kò lè possible Rẹ́mọ ṣe ni industrial hub Ìjẹ̀bú àwa la ṣe ń bọ́ Ìjẹ̀bú yàtọ̀ sí tìrìtìrì àti Gìgẹ̀rú tó wà ní Ìjẹ̀bú kí ló tún kó bẹ̀ Rẹ́mọ is the central ni Rẹ́mọ fún gbogbo southwest where are you going that you no pass through Ṣàgámù ẹ má jẹ́ ká compete o àbí ká tú láǹtò ńlẹ̀ fún ìrìn ẹjọ́ kábíyèsí ẹ lọ tún àdédé tíjọba ọba máa ń jà fún ìlú ni kò ń ṣe pé kán lọ pàtí kan ṣe gbẹrun sí kan wọ àgbádá kan ṣe no ọba máa kó bọ̀rọ̀ nǹkan aláta kò wọ̀lú á develop ìlú kò náà ṣe pé kán ta ohun ní ìlú ọba ohun èkó ń ṣe kán ta àlùmọ́ọ́nì ìlú o mi ò lẹ́ẹ̀ ti ta àlùmọ́ọ́nì ìlú nǹkan tí mo kàn ń sọ ní kábíyèsí ẹ̀jà fún ìlú yìí kò ń ṣe pé kẹ́ máa dàgbádá kiri ẹ̀ ti slow ju ń tèmi o
ẹ show action ẹ show action ẹ pé ọ̀dọ́ ọ̀nù yìí àti àrò tó wà níbẹ̀ ẹ pé gbogbo wọn kẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n ti yà kọ́ máa fi I don't know mo wá fi bínú sọ̀rọ̀ nísìnyí ó lè ṣe àdékúrò orí do the needful. Thank you. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá pé bó jẹ́ ọjọ́ ṣe mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò mo gba ẹnu ìyá mi ìyá Jagun Èjìrẹ́ ará Àṣokù mo gba ẹnu wọn sọ̀rọ̀ ọmọ wọn ní tẹ́jì náà ọmọ ọ̀fẹ́ nóru ọmọ ọ̀fẹ́ náà sọ wọn ní ẹwà ni àwọn ìfi fídíò arákùnrin àwọn ìfi ránṣẹ́ sí mi ìyá Jagun nkíwẹ́ o ẹni bọ́jẹ̀ no ní àsìkò tún ẹ o no going back aṣáṣeyẹ o lágbára nọwọ́ Ọlọ́run Ìṣàgámù arojú ìlú àtúbà àtúnṣe o lágbára lọ́wọ́ Ọlọ́run o eku a máa ké bí eku ẹyẹ a máa ké bí ẹyẹ ọmọ ènìyàn a máa fọ́hùn bí ènìyàn o dídán wọn èèmọ àwa ṣe ilé iṣẹ́ ńláńlá kó máa gbé wa sí tẹ̀dó sí Ìṣàgámù Ọlọ́run á gbé wọn dìde Elédùmarè á gbé wọn dìde bó ń ṣe máa rí rẹ̀ á jẹ́ kí n tún mo fídíò kékeré kan wà káàjọ fojú wò bó ń bá ṣe rí náà dọ̀tún ẹ kẹrin náà fi kọ́mẹ́ǹtì tìwẹ̀ kẹ́ fi lẹ̀ ń fẹ́ jẹ́ kí fídíò yìí ń fẹ́ kó pọ̀ bó ń ṣe lè ohun kó mọ̀ so that a lè ṣe a lè bẹ̀rẹ̀ sí ní máa ka àwọn kọ́mẹ̀ntì oníkálukú báwo ojú wo ni ẹ̀yin fi wò lọ́dọ̀ títí yín kò yé yín sìn ọ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ̀ nípa Ìjẹ̀bú méjèèjì tẹ̀dẹ̀ mọ̀ ìtàn tí Ìjẹ̀bú Òde ń pa àti ìtàn tí ibi tábẹ́kúta tó dúró lé lórí àti ibi tí Ìṣàgámù tó dúró lé lórí àti nǹkan tí brọ́dà wa yìí nǹkan tí wọ́n tún sọ ojú wo lẹ fi wò kí lẹ rí ń bẹ̀ ṣáà rí nǹkan kékeré láti dì mú ń bẹ̀ kó tó doyin gbàgbó 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 ó tó di pé ọmọ Ìṣàgámù máa rí ọmọ Ìjẹ̀bú Òde máa rí ọmọ Ìṣàgámù máa di gbàgbó ẹ má jẹ́ kó tó bẹ̀ o kó tó bẹ̀ yẹn ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká ṣe nọ́mà ẹ ṣe nọ́mà ẹ tètè ṣe nọ́mà o àwa ọmọ ọ̀fẹ́ à ń pẹ́ bínú anẹ́sùrù yẹ o bọ̀ kí wọ́n bá tọ́ ẹni ká bá dára ògiri orúwó yé mi o wẹ́ mo kí wa lẹ́ẹ̀kan ṣé jẹ́ ká sáré wo fídíò kékeré ká jẹ́ wo ìpolówó ọjà brọ́dà Jídé Ìgè Àdùbí tán fi ìlú Amẹ́ríkà tán fi ṣe ibùgbé ọdọọdún náà máa ń ṣe ọ̀rọ̀ fíìsà ẹni tó bá fẹ́ lọ sí US nìkan ló ń ṣe nọ́mbà àwọn everything ó wà ń bẹ̀ ẹ bá béèrè any questions tẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ pè nọ́mbà yẹn kẹ́ béèrè ní ọwọ́ wọn wọ́n ṣe fọkàn tán wọ́n ṣe gbáralé yes kò ń ṣe ní kò ń ṣàná tí wọ́n ti ń ṣe tí Ọlọ́run dẹ̀ ń fún wọn ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀nà kì í dímọ́jọ́ ọ̀nà kì í dímọ́ ọ̀run ọ̀nà ní dímọ́ wọn kò ní dímọ́ àwa náà lágbára lọ́wọ́ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn wọ́n kí wa lẹ́ẹ̀kan sí wípé àkóbójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti ṣe alábàápàdé ètò yìí ẹ má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ ojú wo lẹ fi wọ́ ẹ má gbàgbé láti bá wa tẹ like ẹ dẹ̀ má gbàgbé láti share ló bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ̀yin ṣe darapọ̀ mọ́ ìkànnì aláyọ̀ yìí Dr. Zabby Talk Show ààyè ọpẹ́ yọ ẹ má gbàgbé láti subscribe so that anytime tó bá ń ṣe program ẹ lè máa rí notification. ẹ jẹ́ kí a lọ gbé fídíò náà ẹ jẹ́ ká lọ gbé wá ẹ ṣé gan ni ẹ máa bá mi ká lọ. ẹ káàbọ̀ lórúwó Òṣìrò ní Ìjẹ̀bú orúkọ tèmi ní Káyọ̀dé ọmọ Adéwálé ṣì ń fọ káyàtúwò Òṣìròwé rí dédé ònìyàn mọ̀ fọ ń pọ̀ sókàtúà wọn á bọ̀ sókàtúà ṣùgbọ́n káyà ilé orúwó sókàtúà kún àwọn ń re ní orú angú olúgun mẹ́ta torí oríṣiríṣi angú rẹ̀ wà olúgun mẹ́ta wà olúgun mẹ́rin wà olúgun márùn wà ṣùgbọ́n olúgun mẹ́ta ráńpẹ́ ní triangle ẹ̀díkáwòrán náà yìí wọ́n á rí fọ ọ̀nà mẹ́ta ròhùn ní ó ní apá ha ó ní apá hẹ́ ó ní apá hù a máa ń wo àdójúkọ rẹ̀ rí nfẹ̀jẹ̀ ká wò ó bó rẹ̀ bá kọjú rí angúrù yẹn òun náà ń pè ní apá rẹ̀ àwọn olóyìnbá fọ sáìdì kó owó rẹ̀ náà yìí apá àbúrò ń kọjú sí rèé
ṣó o máa kọ ní lẹ́tà wẹ́wẹ́ ìyẹn túmọ̀ rí fọ́ apá àhárè kó owó rẹ̀ náà apá àhúrè kó owó rẹ̀ náà apá hẹ́rè apá àyẹn òun náà ń pè ní opposite adójúkọ rẹ òbóye dójúkọ rẹ wà rí fọ́ angúrù yẹn rèé angú àyẹn rèé òbóye ń dójúkọ rèé ìyẹn ṣe kàn ń pè ní opposite hù nǹkan òun rí apá rẹ̀ gùjù nínú apá olúgun mẹ́ta òun rẹ̀ bá gùjù nínú apá olúgun mẹ́ta òun rà ń pè ní hypotenuse òun rà ń pè ní hypotenuse òun rà ti rí wà rẹṣẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́ òun rà ń pè ní adjacent náà tèmi lọ kàn béèrè fọ bí opposite ilé rẹ ilé bá ṣẹ́gun rẹ̀ dojúkọ yẹn òun rà opposite o rẹ̀kẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́ òun rà adjacent rẹwà gùjù yẹn òun rà ń pè ní hypotenuse máa fún anyway kẹfù ṣe ṣàmúrèlé kẹfù dáhùn rẹ̀ kẹfù ṣọwọ́ rí abẹ́ abala àríbánisọ̀rọ̀ sí nábẹ́ fídíò rẹ̀ sí kẹfù fídíò rẹ̀ kẹfù ṣọwọ́ ọmọ Ìjẹ̀bú nulẹ̀ àtìlẹ́yìn odi wọ́n gbèrè o. And you're willing to get your ID. Hey! How do you get the uniform? How do you get the uniform? You said what? You said what? Yeah, just what? See that. Okay. You said you're what? I'm a content creator. You're a content creator. Content creator. And you are a content creator. So you get permit to wear this thing. No, don't tell me. How did you get it? How did you get it? They wear uniform with this hair. Buy it from where? From market. Oh, market. So you buy it and where? You don't impersonate. I beg, 5 scissors come. You don't impersonate. 5 scissors come. 5 scissors come. 5 scissors there. Madam, these are scissors. Give us scissors. Stubborn. Why did you people stubborn? I'll deal with you. And you are not an army man. And you are wearing army. Come, lay down. Cut here. Put this trouser first. Leave here. Cut here first. Cut here. You are useless man. Officer, I beg. Officer, I beg. Officer, all those things for him. Hey. Next time you will not wear uniform here. Officer, I don't know. You are very stupid. Officer, I beg. Hey. Say you be content. You say you be content creator. Are you mad? Put him. Let him know that. With this kind of hair, are you mad? Hey, shut up. If you make shut up. Come, I will tell you now. Wait. Cut this way. Cut everything. Cut everything. Come on. Officer, big. Officer, I beg. Come on out here. Wait, man, come on out here. Come on out here. Remove the earring. Come on out earring. Wait. Officer, I beg. Put that from my hand. What is this? Officer, cut that chain, come on for your neck. They beg me. Oh, Papa, you must be very stupid. Content creator, you impersonate. You wear uniform. Now so uniform hungry to wear, now you come join the police. Remove. Come on, everything. Bab this guy very well. Come on this. They're not born you well to wear camouflage. They're not born you well. So you be content creator. I'm content creator and I'm going to kill you today now. And I'm going to put you for this. And you will make this guy serve job, sir. This guy is supposed to serve job. Nínú ọ̀dọ̀ Nàìjíríà yẹn, ìlú òyìnbó tá wà yóò lè wọ́rú aṣọ yẹn o, bọ̀ ní Nàìjíríà tí ọ̀n bá tiẹ̀ wá bá tiẹ̀ jẹ́ wípé ó lọ wọṣọ military bó jẹ́ ọlọ́pàá lórí gan ó máa jẹ̀yà bó jẹ́ civil defence gan ló mú gan ó máa lù pa torí pé kí ni aṣọ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń lò láti pa àwọn èèyàn lẹ́kún ni gbogbo àwọn tó láwọn ń ṣe kinní kan àwọn ń ṣe short video àwọn fi ń pa owó yẹn ẹ wo ọ̀nà míì ẹlòmíì á ṣe nǹkan míì tó jẹ́ pé wàá wí pé oh my god but
ẹni tó bá máa kọ́gbọ́n nínú ẹ̀ akọ́gbọ́n nínú ẹ̀. Èmi ò believe pé nínú kódà gan kó jẹ́ 2 years ago gan kó jẹ́ 3 years ago gan èèyàn kan wà lọ wẹ́ fún àwọn tí ọ̀n bá tí mọ̀ tó yìí ń gùn wọn gàgàgàgà wípé àwọn ń ṣe boys ẹ jẹ́ pín fídíò ìdọ́dọ̀ wọn ẹlòmíì ò ní sọ fún yín bọ́ ẹni tẹ́ bá yà tí mọ̀ ẹ́ kó máa ń ṣe gàgàgàgà tó ìgbà tó bá fẹ́ lọ ra arú aṣọ yẹn ní bọ́sikọ́nà kò yẹ̀ wò yes kò ní dágbére ńlẹ̀ but bóyá tó bá ṣe alábàápàdé irú fídíò yìí tó bá rí ọ̀rẹ́ mi gan tó bá fẹ́ dánrú ẹ̀ wò ń gan àfàlétí mo kí wa lẹ́ẹ̀kan sí ipa kúkú jẹ́ ọjọ́ ṣeré mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Ayé Ọpẹ́ God bless you one love bye for now.